ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi mo kì í ṣe wèrè ọ̀nà àtijọ́ tí mo ní mo ń bá káàkiri wọ́n fẹ́ fi skóòpù gbé mi lọ síbi tó ti ń wo wèrè mi ò kì í ṣe wèrè o ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi mo ní mental illness mo ní mental mo wà perfectly okay gbogbo kan tí mo ń ṣe content ni kí lè trend ni mo ṣe ń ṣe ẹ má gbé mi lọ síbi tó ti ń wo wèrè ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi wọ́n fẹ́ fi skóòpù gbé mi lọ síbi tó ti ń wo wèrè wọ́n rè mí mọ́ra ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi mo kì í ṣe wèrè o mo kì í ṣe wèrè téèyàn bá kúkú gan ó pé stress tí mo ti go through lájọ tí mo ti post kíní Guinness record yìí ti pọ̀ jù ṣé mi nìkan ni máa kọ́ ṣe content ni ẹ fẹ́ pa mí tí bá kúkú kú gan ó pé mi ò lè gbádùn ayé mi mọ́ mi rí tí bá rìn ìsàyà mi mo máa já mo bẹ̀rù ọlọ́pàá mo tún bẹ̀rù kó má gbé mi lọ síbi tó ti ń wo wèrè ẹ jẹ́ ṣàánú mi lè dọ́kùnrin 100 content ni mo ṣe ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ fi mí sílẹ̀ jẹ́ kí n lo ayé mi má fi social media lẹ̀ fún yín mi ò ní ṣe mo ní lo social media mọ́ mi kì í ṣe wèrè ẹjọ́ torí Ọlọ́run mi kì í ṣe wèrè ẹ má gbé mi lọ síbi tó ti ń wo wèrè mi ò kì í ṣe wèrè mo mọ nǹkan tí mo ń ṣe mo fẹ́ trend ni mo ṣe ń ṣe ó ti sùn mí ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́ ẹ ṣàánú mi.